gbogbo ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà yálà torí ilẹ̀, torí òfurufú tàbí torí omi ni o. èèyàn Chief of Defence Staff Ọ̀gágun Christopher Musa ó mà ti tú àṣírí nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti bí ètò ààbò Nàìjíríà bó ṣe mẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí bàbá náà tó sì ti tú àṣírí ńlá nípa bí wọ́n ṣe fẹ́ dojú Nàìjíríà dé àti nǹkan tó ń fà á tó fi jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí pàápàá láàrin ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó tún ti bẹ̀rẹ̀ sí ní máa burú kọjá sísọ, tó sì jẹ́ pé níṣe ni ìjínigbé àti ìpànìyàn tó ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ táwọn èèyàn sì ti ń dúpẹ́ tètè ń kara sánsárá sí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ènìyàn tó ti ń di nǹkan ńlá padà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. ẹ rántí pé tẹ́lẹ̀ lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbàjọba orílẹ̀-èdè Nàìjíríà pàápàá láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 the 29th of May 2023 èyí ti jẹ́ wípé níṣe ni ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló kọ́kọ́ burú kọjá sísọ, ṣùgbọ́n nígbà tí ààrẹ náà jí gírí tó pe ààrẹ àti ọ̀dọ̀fin inú ìjọba ẹ̀ tó pe gba àwọn agbófinró àti olórí ẹ̀ka ìgbófinró orílẹ̀-èdè Nàìjíríà tí ògbọ́n wà lábẹ́ ìṣàkóso olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà èèyàn National Security Adviser Alhaji Nuhu Ribadu ìní gbogbo wọn lọ túnra mú, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ń gbógun ti ìpànìyàn àti ìjínigbé tí gbogbo ẹ̀ tó sì ń wálẹ̀ díẹ̀díẹ̀. ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ ọdún yìí pàápàá láti bí oṣù méjì mẹ́ta sẹ́yìn níṣe ni ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ti fẹ́ padà sísẹ̀ àárọ̀ tí ìpànìyàn, ìjínigbé àti àwọn nǹkan burúkú tó ti ń lágbára sí i, èyí tó kọ àwọn èèyàn lóminú táwọn kan sì ń béèrè pé kí ló tún fà á tí gbogbo ẹ̀ tó tún fẹ́ máa dàrú bí ẹsẹ̀ télọ̀ lásìkò yìí. ṣùgbọ́n nígbà tó ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, Ọ̀gágun Christopher Musa tí gbogbo àwọn ológun Nàìjíríà tí wọ́n wà lábẹ́ pátápátá nínú àlàyé tó ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe fún un lórí tẹlifíṣàn Channels TV lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá, èyí ti tú àṣírí pé àwọn alágbára kan inú fẹ́ da Nàìjíríà rú mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí, àwọn ló sì wà lẹ́yìn ètò ààbò tó mẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀gágun Christopher Musa ní táwọn èèyàn lọ wòye sí ó ní kí ló dé tó jẹ́ pé ètò ààbò Nàìjíríà ó ń dára bọ̀ látọdún tó kọjá, ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́nu ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí ènìyàn ó ṣẹ̀ṣẹ̀ jí padà tí gbogbo ẹ̀ tó ń burú. ó láṣìírí tóun yóò tú táwọn èèyàn mọ̀ ní pé ètò ìdìbò ààrẹ tó ń súnmọ́ táwọn olóṣèlú ti ń múra fún ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó ní ló fà á. ó ní àwọn olóṣèlú gbàgbọ́ pé bí ètò ààbò bá dáa, ààrẹ tó wà nípò yóò máa rójú eré aráàlú, yóò sì rí nǹkan fi polongo òbò. ṣùgbọ́n wọ́n mọ̀ pé báwọn bá da ètò ààbò rú tí ìpànìyàn àti ìjínigbé tó di tọ́lá fọ́nká, àwọn aráàlú yóò kọ̀yìn sí ìjọba náà sì ní rí nǹkan gidi polongo èyí tí yóò jẹ́ ká lè kúrò lórí àlééfà. Ọ̀gágun Christopher Musa ní tó ń ṣẹlẹ̀ gan rèé, ṣùgbọ́n tó wá bẹ̀rẹ̀ fún ìyípadà òfin èyí tí yóò jẹ́ kí wọ́n tètè máa ṣe ìdájọ́ fún àwọn ajínigbé àti afẹ̀míṣòfò tọ́wọ́ bá tẹ̀, nítorí tó ní ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí ó ní kò ṣe dáadáa tó. ó ní wọ́n lè mú afurasí kan kọ́kọ́ pẹ́ ká tó ṣe ìdájọ́, ṣùgbọ́n tó ní tó bá yí òfin padà tó jẹ́ pé kíákíá àdáràn kan tí wọ́n bá ti mú wọn ti tètè dájọ́ fún un. ó ní eléyìí yóò jẹ́ kí nǹkan yàtọ̀ ní kíákíá tó lédè Nàìjíríà tí ó sì tún gba àtúnṣe.